A kú àkókò yìí àsìkò àwẹ̀ lọ́tún lósì àdúrà wa gbà lágbára Olódùmarè. Mo kí yín dáadáa. Ṣé ẹ mọ̀ wípé níkànnì Ìjùgbà máa sà bitter truth náà ni a kúkú sọ. Ayé ti kúrò ní ayé ká dákẹ́jẹ́ o. Èèyàn wà, èèyàn lọ sójà go sójà kọ̀ nílé ayé. Ẹni ẹ̀rù kú bá ń bà kọ́ mọ̀ wulẹ̀ wálé ayé. Torí bẹ́ẹ̀ èèyàn bá ti délé ayé tí ó bá padà ọkọ̀ kú ní ọwọ́. Ó kúkú bẹ́tà kéèyàn ó sòdodo ọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ pé àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n ti gbé jáde pé Fulani ìran wọn ní ìran kẹrin nínú ìgbésùnmọ̀mí ní gbogbo àgbálá ayé. Ìyẹn ni pé láfíríkà àwọn ní number 1. Àwọn ní ìran kẹrin ní gbogbo àgbálá ayé tó wọ̀sì tó burú jù. Àmọ́ ṣe nǹkan o. Àwọn yẹn lájọ wà nínú ìlú tá à ń pè ní Nàìjíríà tá a lọ́mọ Nàìjíríà ni wọ́n. Ìyẹn ni pé ní Nàìjíríà number 1 ni wọ́n tí wọ́n bá lè jẹ́ number 4 ní gbogbo àgbálá ayé. Ṣérú àwọn ìran bẹ́ẹ̀ tí wọ́n mú àwọn innocent people, àwọn tí ò ṣẹ̀, àwọn tí ò dá kan mọ̀, àwọn tí ń lọ lọ wọn jẹ́jẹ́ tí sì ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀. Àwa ń sọ pé orílẹ̀-èdè Nàìjíríà kò fararọ. Báwo ló ṣe fẹ́ fararọ? Àwọn ẹ̀yà tó jẹ́ wípé ní Kaduna bá a ṣe gbọ́, àwọn community kọ́ mọ̀ bá dà wọ́n láàmú 40 million naira ransom ni wọ́n ń gbà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ìjọba wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n bíi pé ibi ó bá ti di ọlọ́rọ̀ àwọn afẹ̀míṣòfò, àwọn ìfẹ̀míṣòfò tó bá ti ń wáyé, agbára ti Nàìjíríà lè má fẹ́ ká àfi kí ará àta ọba wọn dá sí. Ṣé àti ìwọ one chance ẹ̀yin ọmọ Yorùbá? Ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì lọ́rọ̀ àwa àti ààrẹ, torí bàbá wa ni wọ́n nílẹ̀ Yorùbá ṣùgbọ́n lórí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n. Mo sì mọ̀ pé bàbá mọ nǹkan tán ń ṣe torí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ àwọn northerners wọ́n mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ àwọn. Ìyẹn ni pé wọ́n mọ ipa tí wọ́n ń kó, wọ́n sì mọ̀ pé gbogbo wọn yìí wọn à lè lóyà sáwọn pátápátá kán má lóyà sáwọn ẹbí wọn tó rán wọn níṣẹ́. Ṣùgbọ́n bí ẹ̀rù ti ń bà wá tóminú ti ń kọ wá ni pé ṣé bàbá ò ní torí ìbò 2027 kán jẹ́ káwọn ará ibi ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Number 1 ibi mo ti juwọ́lẹ̀ ni wípé lórí ọ̀rọ̀ ṣàríà ò sí ṣàríà táwọn ọ̀ràn yìí tí wọ́n fi ń fa wàhálà káàkiri àti láti allegedly pé wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà. Mo sọ fún yín, màá yìí máa rìfáàsì fídíò Navy Commodore tá a gbé wá ń gbà yẹn tó ní ẹ má jẹ́ ń tàn yín o, ó possible wọ́n dẹ̀ máa ṣe. Bí àpẹẹrẹ ni inú IOC tí wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà wà tí kì í dẹ̀ ṣe ẹlẹ́sìn kan lóyún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Now bàbá rèé mùsùlùmí ni wọ́n, ìyá wa obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kìrìsìtẹ́nì ni wọ́n. Mo dẹ̀ ṣúọ̀ wípé irú kìrìsìtẹ́nì tí ìyá wa jẹ́ wọ́n jinlẹ̀, àwọn ò sì ní fẹ́ kírú ẹ̀wù ṣẹlẹ̀. Pàápàá kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìjọ tí wọ́n wà torí pé òjíṣẹ́ Ọlọ́run làwọn náà. Ìyẹn ni wọ́n fi wá wò pé ṣé bàbá ò ní fẹ́ fòṣèlú sí bí wọn ò bá dẹ̀ fi tòṣèlú bọ̀ ọ́, wọ́n lè dá 2027 rú mọ́ wọn lójú. Ṣùgbọ́n kinní kan ni àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n ń gbọ́ gbogbo nǹkan tí ń gbọ́ jẹ́ pé àwọn ẹbí wọn ló pọ̀ jù, àwọn ni majority, ìyẹn àwọn Fúlàní. Wọ́n gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń gbé jáde nínú ìwé ìròyìn. Ṣùgbọ́n ọ̀rọ̀ election 2027 yìí ló jẹ wọ́n lógún. Bí ìzẹ̀ ni wọ́n ń gbé jáde. Tí ẹ bá tiẹ̀ wá mú nínú 100%, kán tiẹ̀ fi máa fi 70% sọ̀rọ̀ security lórílẹ̀-èdè yìí lákòókò yìí, aráàlú ò bá appreciate ẹ̀ gan. Ṣùgbọ́n election tó jẹ́ pé
ilẹ̀ ń bá ká tí àwọn ìran àwọn tẹ́ ẹ jọ wà nílé ìgbìmọ̀ dẹ̀ sọ wípé kí wọ́n yọ INEC chairman torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ dẹ̀ rí nǹkan kan sọ lórí ìyẹn kò possible àti dá àwọn Supreme for Sharia Council lóhùn ó di wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan míì kò ní di wàhálà. Wọ́n ní ìran Fúlàní ní nọ́mbà 4 lágbàáyé. Ọmọ Yorùbá gbọ́dọ̀ kọ́kọ́ mọ kinní kan tẹ́ ẹ bá fi gba ṣàríà láàyè kò sí fámìlì kan ṣoṣo mọ́ o kò sí fámìlì kan ṣoṣo mọ́ torí inú fámìlì kan bàbá lè jẹ́ kìrìsìtẹ́nì kí ìyá jẹ́ mùsùlùmí ọmọ ó ṣèṣẹ̀ṣe a understand púpọ̀ jù nílẹ̀ Yorùbá pé ìgbàgbọ́ bàbá kò gbọ́mọlà ìyẹn ni àwọn bàbá wa máa ń sọ èyí tó fi ààyè sílẹ̀ fún oníkálukú láti ṣe ẹ̀sìn tó wù. Ṣùgbọ́n kí n má tàn yín èròǹgbà àwọn pípù tí wọ́n ń gbé ṣàríà àbọ̀ yìí pàápàá jùlọ tẹ́ ẹ bá rí ẹni tó lóun fẹ́ ṣe gómìnà nílẹ̀ Yorùbá tàbí tó fẹ́ di ipò kan mú nílẹ̀ Yorùbá tó bá ti fi ṣàríà tàbí tẹ́ ẹ rí tracy sí pé eléyìí ṣàríà jẹ́ lọ́kàn ẹ má dìbò fún. Wọ́n fẹ́ pín wa níyà gbogbo ẹbí kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kọ́ ni wọ́n jẹ́ ẹlẹ́sìn kan náà bí bàbá ẹ̀gbọ́n ọmọ ìyá tí wọ́n bá jẹ́ mẹ́rin gan ẹ̀sìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin lè mọ́ papọ̀ ṣé wọn ò fẹ́ kán bára wọn ṣe mọ́. Wọ́n fẹ́ fi ṣàríà dá ọ̀tá sílẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá wá ṣe ọ̀rẹ́ ara yín mọ́ wọn wá wọlé sí yín lára. Kì í ṣe Ọlọ́run ni wọ́n ń jà fún o torí tó special nínú òfin ẹ̀sìn ju òfin ìlú lọ ju constitution lọ kò yé wa tí ò bá jẹ́ pé ó ní àjẹ́ndà. Mo fẹ́ kẹ́ ẹ kájọ máa fi làákàyè gbé ni o torí kì í ṣe ká dórí ìkànnì kákànrójọ́ ṣá láì nítumọ̀. A nífẹ̀ẹ́ ara wa nílẹ̀ Yorùbá púpọ̀ a dẹ̀ ń gbé ní àlàáfíà. Báwo lèèyàn kan nítorí pé ó jẹ́ olórí mùsùlùmí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe wá sọ wípé dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe ṣàríà àtàwọn tí kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí ṣé wọ́n fẹ́ tú wa ká ni. Kí ló dé tí wọ́n gbé dúró lọ́dọ̀ wọn nígbà tá a kì í ṣe nǹkan kan náà. Now ilẹ̀ Yorùbá ó máa ṣòro kẹ́ ẹ tó yọ ẹ̀jẹ̀ kúrò nínú flesh nínú ara ẹran ara toró ti papọ̀ kò sọ́gbọ́n bí ṣàríà ṣe lè ríbi jókòó. Ṣùgbọ́n àwọn dúró wípé kàkà kéku mọ́jẹ ṣèṣe yóò fi ṣe àwàdànù. How come? Ìran tí wọ́n describe ní number 4 dangerous tribe in the world máa sọ fún wa wípé nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣeré tẹ́rù òdẹ̀ bà wá láti ká sọ pé irọ́ àṣe káwọn kan dẹ̀ máa gbẹ̀yìn bẹ̀bọ̀jẹ́ nínú ìran Yorùbá. Àwọn ìran yìí náà ni ẹ dá wàhálà lẹ̀ ni mo fi ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ nǹkan tí wọ́n ń ṣe. Ẹni ó bá ṣàkíyèsí ń gbà yẹn gbowó lọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá ṣe kinní lọ́la màá jáde fún wọn màá sọ Tinubu mi tá a rò torí a gbọ́ pé bóyá tó wà ní Turkey ní ìsìn bírọ̀ ní bóòtọ́ ni allegedly mi ò rí àrídájú ẹ̀ kí ni ń lọ mú lásìkò yìí. A lè query ìrìn president lóòótọ́ ṣùgbọ́n kọ́ mọ̀ jẹ́rú tí president Turkey sọ ńgbà tí wọ́n lọ tán pé ẹ̀yin táwọn ṣe ìpàdé lé lórí ni ọ̀rọ̀ Islam torí èmi gbà pé kò lè jẹ́ bẹ́ẹ̀ torí àwọn ni wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà àti oníṣẹ̀ṣe o àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Àmọ́ bá a bá wá gbẹ̀rí wọn jẹ́ àwa la mọ̀ ọ̀dọ̀ wọn ni kùn wà bí wọ́n yó bí wọn ò yó ẹnìkan ò lè sọ. Ẹja dé yẹn mọ́ bẹ̀yẹ. Nígbà Buhari wà president ta ní Trump pè nígbà yẹn pé why are you killing Christians? Why are your people killing Christians? Tí wọ́n frustrate Christian gbà yẹn. Ọ̀rọ̀ genocide ò tí pọ̀ tó báyìí o èyí tó jẹ́ ti ọ̀wọ̀ ló dàbí pé ó wà elaborated nígbà yẹn. Kí ló dé? Buhari náà ló frustrate
àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé àwọn ọlọ́pàá tàbí ọmọ ogun tí wọ́n dìde láti dojúkọ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn ènìyàn wọn. Buhari frustrate wọn, kò approve bọ́n gidi fún wọn. À ń bèrè ibo làwọn pípù tí ń ríbọn. Màlàmí bá Buhari ṣiṣẹ́, wọ́n dẹ̀ bá ìbọn ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ Màlàmí. Buhari fún àwọn Miyetti Allah 100 million. Kí ló ní kí wọ́n fi ṣe? Kí ló dé tó ń frustrate àwọn ọmọ ogun kéékèèké tí ìran míì ń gbé kalẹ̀? Wọ́n gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ ńgbà yẹn. Ó dàbí pé àwọn Ìgbò náà wọ́n gbé kan kalẹ̀ ńgbà yẹn, mi ìrántí orúkọ ẹ̀ mọ́, bóyá Ebegbe Abu àbí nǹkan. Buhari frustrate wọn. Fulani ni o. Mi ò dẹ̀ rò pé bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń frustrate àwọn o. Wọ́n ní Isba police o. Àwọn tí ẹni kan mọ́ máwọn tó bá mọtí tó bá tọ́tí, wọ́n dẹ̀ ń gbowó ọtí. Ìjọba mú dẹ̀ jọtí lọ. Ẹ̀dẹ̀ ní nǹkan kan náà ni wá. Òfin ò dẹ̀jọ́ mú wa bákan náà. Òfin ò jọ mú wa bákan náà. Ṣówó tí Buhari fáwọn Miyetti Allah ń gbà yẹn allegedly, ṣé oúnjẹ ẹran ní ẹnìkan fira? Àbí ẹnìkan fira màálù kú màálù wọn? Arógo, owó orílẹ̀-èdè Nàìjíríà tí ò sí àkáǹtì fún. Ọ̀tọ̀ ló kó mọ́tò jọ tí wọ́n kó lọ ṣé Benin Republic àbí nígbà yẹn tó lọ máa kó lọ ìlú àwọn àbí tí Nàìjíríà bá frustrate wọn. Imagine all that. Owó Nàìjíríà ń gbà Nàìjíríà ń sọ́fà ló fi kó mọ́tò jọ tí wọ́n fi kó lọ sọ́hùn. Now, gbogbo bá a ṣe wá ń sọ tó àwọn tẹ́ ń pè ní bandit yìí, tẹ́ ń package yìí tó jẹ́ terrorist ni wọ́n yìí tí gbogbo ayé ti mọ̀. Àwọn ẹni yóò sinmi, wọn ò dáwọ́ pípa ènìyàn dúró. Gbogbo bí ìgbà tẹ́ rí ọ̀rọ̀ Trump bí ìhàlẹ̀. Israeli mọ nǹkan tó ń lọ. Wọ́n mọ ìgbésẹ̀ táwọn Turkey, China àti àwọn yòókù ń gbé. Wọ́n dẹ̀ mọ̀dí tí wọ́n fi ń gbé pé wọ́n fẹ́ pa àwọn èèyàn run ní gbogbo agbègbè tó bá ti ní àwọn resources wa, àwọn ibi tí wọ́n ti ń wa àwọn kùsà wa. Ọ̀tọ̀ ní kéèsì yẹn o. Kéèsì Sharia ọ̀tọ̀ ni o. Kéèsì pé wọ́n fẹ́ Islamize Nàìjíríà ọ̀tọ̀ ni o. Ṣùgbọ́n thank God, àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ti ń jà. Bí gbogbo wọn ò bá tiẹ̀ jà tán díẹ̀díẹ̀ ni wọ́n máa jà. Torí tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìmáàmù Ìbàdàn kúdòzò Sọ́tà Sókótó tó jẹ́ olórí ẹ̀sìn gbogbo mùsùlùmí tí wọ́n ní nílẹ̀ Nàìjíríà. Báwo ló ṣe máa jẹ́ tilẹ̀ Nàìjíríà? Ààrẹ mùsùlùmí ilẹ̀ Nàìjíríà ó declare on the njọ́ Wednesday fún ìbẹ̀rẹ̀ àwẹ̀. Ìmáàmù Ìbàdàn ní rárá o, Thursday làwọn bẹ̀rẹ̀ ìtàwọn. Ara tá à ń sọnù. Ṣé tí wọn ò bá bẹ̀rẹ̀ àwẹ̀ ní Thursday tí Sọ́tà ń sọ, ṣé àdúrà ò ní gbà ni? Why tí Fúlàní fẹ́ fi gbogbo nǹkan jọba lé wa lórí? Kí ló dé tí wọ́n fẹ́ gbé Sharia lé wa lórí? Wọ́n fẹ́ máa róṣù lé wa lórí? Wọ́n fẹ́ oríṣiríṣi, wọ́n fẹ́ tó jẹ́ ká ṣe ẹ̀sìn kan náà. Àwọn alákatakítí. Ẹ̀sìn kọ́ là ń sọ nípa ẹ̀ bí kò ṣe àwọn tó ń ṣe. Ebi mùsùlùmí wà nílẹ̀ Yorùbá, ó sì wà káàkiri. Mind you, ọmọ Yorùbá, àwọn bìkan tí ń gba Sharia o. Ẹ̀sùn ètò ààbò yín kó lè dẹ̀yìndẹ̀yìn o. Táwọn ará bí bá fi ráyè wọlé, kó mọ̀ jẹ́ ní tẹ́ ẹ̀fẹ́ lẹ máa fagídí gbà nígbà tí wọ́n bá rọ̀ọ̀ṣì yín. Ẹ̀yin ọba lọ́tùn lósì, inú igbó wa ó dọwọ́ ẹ̀yin àtàwọn ìjọba wa. Agbègbè wa dọwọ́ ẹ̀yin àti àwọn ìjọba wa. Ẹ gbérapá, ọmọ yín ló wà lórí oyè. Ẹ pèsè ètò ààbò kó lè dẹ̀yìndẹ̀yìn. Bàbá ò ní sọ pé ẹ ṣe pèsè ètò ààbò yín. Ẹ má dúró de kí bàbá sọ pé yẹ lọ ṣe ẹ ń tanra yín jẹ ni o. Ẹlẹ́rù ní kọ́fẹ́ o. Iṣẹ́ pọ̀ lọ́rùn bàbá o. Ìyẹn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, èmi ò mọ nǹkan kan pa ilẹ̀ Haúsá. A nílò ká múra wa dẹ́yìndẹ́yìn,
káwọn ará bí mọ́ gba orílẹ̀-èdè mọ́ wa lọ́wọ́ kí ìfẹ̀míṣòfò kó lè bá a dópin. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, Fúlàní ò jagun kó ṣẹ́gun ọmọ Yorùbá rí o. Lẹ́yìn tìlú Ìlọrin, ọ̀tẹ̀, ète àti Àfọ̀njá fún rẹ̀ ló fààyè ẹ̀ lẹ̀. Ara tá a fẹ́ kó ṣẹlẹ̀ rèé. Àfọ̀njá pé ẹbí ẹ̀ bí ó ṣe pè wọ́n, okogun Fúlàní, oko ọmọ ogun Fúlàní rọra. Ọmọ ogun Fúlàní padà lé kúrò lórí ìtẹ́ ẹ̀ láàrin ìjà òun àti ìjà Aláàfin Ọ̀yọ́ ńgbà náà lọ́hùn. Ṣe rí tí ìjà Àfọ̀njá àti t'Aláàfin Ọ̀yọ́ tó dá sílẹ̀ Yorùbá nípínlẹ̀ Kwara, kí wá ló dé táwọn ọmọ jà lásìkò yìí? Kí ló dé tá à ní fọwọ́sowọ́pọ̀ ká ṣe ní igba ẹkẹ́ tí kan mọ́lé tèrùn ń yẹ̀nà tálàmù ń fọwọ́ tì gèrè? Mo sì tún fẹ́ sọ ẹ̀yin àgbààgbà yìí, kábíyèsí ọba Olúbàdàn ẹ ṣeun ti Sunday Igboho àtẹ̀yìn ọba yòókù. Ó kú o, nìbọn ró, kò sì sí tó kù kọjá pé kí ìfẹ́ padà sáàrin olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Igboho. Ó ṣe pàtàkì, Ọlọ́run á fún yín ṣe o. Ìran Fúlàní nìran kẹrin lágbàáyé, nọ́mbà 4 tó wà dangerous, tó léwu, tí wọn ò ṣe bá gbé nínú àgbáyé. Àwọn àgbáyé ti sọ, ṣùgbọ́n a kì í ṣe nǹkan kan náà o. A kàn wà lábẹ́ òrùlé Nàìjíríà ni o, tá à ń pè ní ẹyọ kan, ṣùgbọ́n a kì í ṣe nǹkan kan náà o. Nǹkan wa ò dọ́gba. Ẹ ṣí bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣé nǹkan kan náà ni wá lọ́dọ̀ tí? Ẹ fi sábẹ́ comment section. Kí ló tọ́ láàrin àwa àtàwọn Fúlàní yìí? Ẹ fi sábẹ́ comment section. Ṣéun Agboola lórúkọ tèmi.